a sì nínú wọn tó pè ní bid'atun mustahsana ó sọ wọ́n gbogbo tá bá ti rí àbí ìsì ti sọ ní májílìsì yóò náà ni tá bá ti rẹ́ ní àfá tó bá ti pè bídá àkà tó wá ní bid'atun hasana ní kàkà ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ wọn ìyàtọ̀ síra wọn tó ní tó wọ́n sọ ẹni tó bá ti pè bídá bi'tibari lugha ọ̀nà márùn-ún náà ni ó pín sí wájib manduba mubaha makruha bid'atun manduba ẹ̀bẹ́ gbọ́nkà Ànábì sì ní kullu bid'atin dalalah wà ní kullu bid'atin dalalah ṣeṣe kullu bid'atin shar'iyyatin dalalah ìmọ̀wé gbọ́ ìmọ̀ torí bídíà yìí torí tánàbí sọ yóò kalimatun shar'iyya kìí ṣe gbogbo kákan sọ pé kalimatun bídà tó bá jẹ́ bẹ́ẹ̀ ni Ànábì Umaru ní sọ pé ni'matul bid'atu hadi bídíà lè máa já bídíà lugawiyya lárúbáwá ní Umaru fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ kìí ṣe bídíà istilahiyyatun shar'iyya ṣùgbọ́n jẹ́ tánàbí sọ pé kullu bid'atin dalalah wa kullu dalalatin fin nar wọ́n sọ pé iyyakum wa muhdathatil umur so bid'atun shar'iyya ni so maslak méjèèjì náà làwọn afá máa lọ ní ìmọ̀ kún fẹ́ define bil lugha àwọn pẹ̀pẹ̀ fánù bídà ni ó sì rẹ̀wẹ̀ ìsáàbù fún wọn wá fánù bídà ni àwọn kullu ma uhditha ala ghayri mithalin sabiqin gbogbo tó wá dálẹ̀ tí ò ní ikú rẹ̀ tẹ́lẹ̀ wọn ni àbídà ṣùgbọ́n tí wọ́n wá define bid'atun shar'iyya wọn ni kullu qawlin aw amalin aw fi'lin أحدث بعد رسول الله صلى الله عليه وسلم في الدين tani se ko so pé ó gbà lada be an lada o ma be o an qayro torí wí pé wọ́n san sọ irọ́ wan awida musume ali bid'atun dalalatun la fa'idata fi ṣé mo pé èyàn sì mi se le ó sì ní bídíà tó pín an sì bá débi síbi èèyàn tó sì pọ̀ wọ́n sì ń tẹ̀lé wọn wọ́n sì sí rédíò program wọ́n sì ń travel káàkiri pẹ́jọ́ tí wà lọ́fà èyí tún lọ́fà ní pẹ́kẹ́ lọ́bí kankan wọ́n bí ìfàlá ìrànlẹ̀ because ara ṣùgbà gbogbo ẹni tó bá ti subscribe sí orí wà láti bá wọn yóò bá ìjọmọ̀nìyàn jẹ́ gbogbo nǹkan yóò bàjẹ́ láàrin àwọn tó lọ tó bọ̀ gan ẹwọ tó ń ṣẹlẹ̀